eléyìí mà tún lẹ́tìkẹ̀ ìyàwó Koko Zaria náà tún ti sọ̀rọ̀ sókè ó lágbára ṣáwọn ìyàwó onímọ́tò NURTW ṣáwọn náà tún ti ń gbẹnu sí máìkì ní ẹ̀yìn èèyàn mi ó ga o mo tún kẹ́yìn èèyàn mi káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì DigiNaija Television náà lẹ tó balẹ̀ sí lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò NURTW nípínlẹ̀ Èkó tá ti ń bá bọ̀ láti bí ọjọ́ mélòó kan báyìí nípa gbogbo rògbòdìyàn tó ń lọ láàrin wọn lórí ọ̀rọ̀ ipò state chairman tó di fáńfà láàrin MC Olúọmọ àti Tafasego tẹ́ bá kú ti ń fọkàn bá mi lọ lórí ètò láti bí ọjọ́ mélòó kan báyìí ẹ máa mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wo Koko Zaria gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ tí wọ́n sì ń bẹnu àtẹ́lù nípa bó ṣe da ọ̀rẹ́ àtijọ́ ìyẹn MC Olúọmọ pẹ̀lú bó ṣe ń sọ́pọ̀tì Tafasego lórí ọ̀rọ̀ ipò state chairman tó di fàǹfà láàrin MC pẹ̀lú Tafa nínú ẹgbẹ́ yẹn ṣùgbọ́n ṣá ìyàwó Koko Zaria ó náà tó ti sọ̀rọ̀ sókè ó ti gbóhùn sókè báyìí ó ní pé what you sow you shall reap ó lágbára o eléyìí tó ń túmọ̀ sí wípé ohun abáṣe báyìí òun la máa dé bá ìwà tẹ́dà bá wò ní gbèsè ayé òun náà ló máa jèrè láyé ìyẹn ò lè gbà lùbọ́sà kò fẹ́ kálá ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ńlá ni ìyàwó Koko Zaria sọ lóòótọ́ ẹ̀yin èèyàn mi ká má parọ́ ọ̀rọ̀ ńlá ló sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó gbojú sùnùkùn tó yẹ ká fojú sùnùkùn wò dáadáa ni nípa wípé tá a lá lè tọ́ka sí gan-an ẹ̀yin èèyàn mi tẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní dédé àsìkò tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi tá a lá lè tọ́ka sí wípé ọ̀rọ̀ yìí ó ń bá wí gangan ní pàtó ṣé ká sọ wípé Koko Zaria lọ̀rọ̀ yìí bá wí ni àbí MC Olúọmọ nítorí orí ayélujára yìí la wà ká ti rí Koko Zaria tí ó máa ń kíra MC Olúọmọ tó máa ń sọ dáadáa nípa ẹ̀ kódà fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ níbi íńtábíù kan wípé bí Olúọmọ ṣe ń ga bẹ́ẹ̀ ló ń gbóhùn lọ́wọ́ sókè àbí fáǹfààní àwọn tí ò ti ṣalábàápàdé fọ́nrán ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń rèé. èmi mọ Olúọmọ gan mo mọ nǹkan tó lè ṣe ó máa ń ṣe dáadáa ó máa ń ṣe nǹkan rí so ìrìnà torí ẹ̀ ní rí ṣe ń ba gbogbo tó máa ń rúbi sí ó ń tanra ẹ̀ ní ó máa ń fẹ́ kí wọ́n ga jì kò ń gbọ́ kí wọ́n wá sẹ́yìn so gbogbo wọn tó máa ń fẹ́ Ọlọ́run á ṣe fún un inú mi dùn àwọn èèyàn mọ̀ mí gan torí pé mo lórúkọ wọ́n mọ̀ mí káàkiri ẹni wíwọ́n ti mọ̀ mí Zaria Ọlọ́run náà mo wá dúpẹ́ fún ọpẹ́ wa lọ sọ́dọ̀ ẹni tó tọ́ sí dáàs Musiliu ìjọba kíṣà náà ni wọ́n máa pè ní wọ́n máa dárúkọ Ọlọ́run á máa jẹ́ kó ga jù báyìí lọ tó bá ti ń ga ó ń fà mí lọ́wọ́ sókè láti bàtà ti bẹ̀rẹ̀ ó ti ń fà mí lọ́wọ́ sókè. ṣé ẹ gbọ́rọ̀ lẹ́nu Koko Zaria fúnra ẹ̀ ló jẹ́ kí gbogbo àgbáyé ó mọ̀ wípé èèyàn dáadáa lẹ́mc Olúọmọ pé ó ń ṣe dáadáa sí òun bó dẹ̀ ṣe ń ga ló ń gbòó náà lọ́wọ́ sókè so normally ọ̀pọ̀ á máa fojú wípé èèyàn tó dáa sí ẹ báyìí ǹjẹ́ wá yẹ kó di òní kó wá mọ̀ dẹni tí ò dáa mọ́ lélẹ̀ tó ṣe wípé a lè sọ wípé ó ṣokùnfà ìdí ẹ̀ gan-an tí ọ̀pọ̀lọpọ̀ fi ń pè ní ọ̀dàlẹ̀ tí wọ́n sì fi ń fi ojú ọ̀dàlẹ̀ wò lóòótọ́ tabaníká wò lóòótọ́ pẹ̀lú ojú sùnùkùn ẹ̀yin èèyàn mi ó ṣeé ṣe ọ̀pọ̀ ń wò náà wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé MC Olúọmọ náà ti ṣe àwọn ẹ̀dá kan sí sàkání ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ mọ̀ pé ohun táyé bá rí báyìí òun náà ni wọ́n á sọ nípa ẹ̀ ohun táyé bá gbọ́ òun ni wọ́n á mẹ́nuba ohun táyé bá gbọ́ tán sì rí òun ni wọ́n á sọ̀rọ̀ lé lórí Yorùbá ló sì ní ẹni ilẹ̀ bá mọ́ bá báyìí ó náà máa pè ní bàráwò ohun táyé gbọ́ lẹ́nu Koko Zaria ó náà fi ń judge situation tó wà láàrin àwọn méjèèjì lọ́wọ́ yìí àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ní ohun tójú èèyàn ò tó kedere báyìí ní kíni òun ló ṣe lójú Ọlọ́run ohun tó pamọ́ Ọlọ́run nìkan ló mọ̀ láàrin àwọn méjèèjì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀yin èèyàn mi ìbéèrè kan tí mo kàn wá fẹ́ jù ú ta fún gbogbo wa ká àjìjọ gbéyẹ̀wò ká àjìjọ jíròrò lé lórí tí màá sì fẹ́ kẹ́yìn èèyàn mi náà bá mi fi èrò yín ìhà tó kọ sí yín ojú tẹ́ ẹ fi rí ẹ máa bá mi jù sí kọ́mẹ̀ntì ó náà sì ní wípé ta lẹ lérò wípé òwe ìyàwó Koko Zaria yìí ló ń bá wí gangan ṣé MC Olúọmọ ni àbí Koko Zaria ta lẹni náà tẹ lérò wípé ìwà tó wù ó burú jáì tó ṣe wípé yóò sì jèrè ẹ̀ bó pẹ́ bóyá lórí ilẹ̀ alàyè tá a wà yìí náà ni ẹ má bá mi sọ ìròyìn sí kọ́mẹ́ǹtì tá a lẹ́yìn lérò wípé òwe yìí ń bá wí gangan ṣé Koko ni ká pè ní àbí MC Olúọmọ ẹ má bá mi sọ sí kọ́mẹ́ǹtì ẹ má gbàgbé ẹ máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí page wa gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí
ẹ máa bá mi like kẹ́sì máa share kó máa lọ lórí ayélujára. Kémi àti yín ká tó pàdé láyọ̀ àtàlàáfíà. Ó dàbọ̀.